Àmín. Èyí tí ò lábà wọn bá ti ń tọrọ ẹ̀. Tí ò lábà wọn bá ti ń tọrọ rẹ̀. Ọlọ́run bá ṣe fún wọn. Ọlọ́run bá ṣe fún wọn. Mabu Foundation. Mabu Foundation wa yìí. Ó ti lọ sókè. Àná ti wà lókè. Àwọn ni kì í ṣe ìdílé dẹ̀ṣẹ̀ lọ sókè. Ìdí kọ́rọ́ṣẹ̀ lókè o. Ìjà tí bàbá ṣe Islam ti ń rè wọ́n. Tó ti ń kó gbogbo oríṣẹ́ sí wọn lára. Ẹ̀rí pé ó ti wà lókè ti pẹ́. Ṣéwù Náà. ọ̀rọ̀ kan ń bẹ mo ti sọ lójú àwọn kan ṣáájú kí ní ìpò ìlóyìnbó gbé. Mo wá sọ̀rọ̀ yẹn lójú òun náà. Àmọ́ bó ṣe rí ijó ọmọdé tó èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ kó fẹsẹ̀ ẹ̀rín lẹ̀. Mo sọ fún pé mo ń bẹ lọ́dọ̀ ṣé Islam ń jọ kan. Èyí fọ́ra yá máa rántí. Mo wá fún ṣéwù ní ajẹ́ oríṣi mẹ́ta. Mo sọ lójú ẹ̀mí ọ̀nà. Mo máa jẹ́ àkànwá fún ṣéwù tíra tí mo kọ jáde ńgbà náà ṣéwù ká wọ́n sọ tó pọ̀ lórí ẹ̀. Mo wá fún wọn lájẹ́ àkàn báírò tí èèyàn fi ń kọ̀ọ̀kan. Ṣéwù wá wo ni wọ́n dùn. Bàbá wa fi kọ̀ọ̀kan báyìí wọ́n fẹ́ fi sápò mọ́ àgbà. Èyí bá fi sápò mọ́ àfi sápò dé mi. Ṣé o mọ̀ pàgbàlagbà téèyàn lè jarun pálù bẹ́ẹ̀ yẹn ó nírú ọmọ téèyàn jẹ́ lọ́dọ̀ ẹ̀. Wọ́n wá rẹ́rìn-ín jọ náà. Wọ́n ti wá mọ̀ pé mo fi pàrọ̀ òpó ni. Bí ṣe wá gbà tí sọ́sá kò mú wá mú mi tuntun wá mú fún wọn. Ọ̀tún wá pín ẹ̀rìn. Wọ́n wá sọ̀rọ̀ níjọ́ náà. Pẹ̀lú ẹ̀rín lọ fi sọ. Wọ́n ní pẹ̀lú òògùn ọlọ́run. Wọ́n ní láti èmi. Wọ́n ní gbogbo ìgbà tẹ bá ti ń ronú fẹ́fẹ́ kọ̀ọ̀kan ẹ máa rí kọ̀ọ̀kan. Òun ni mo fi máa ń sọ fáwọn míì pé máa ṣe mọ̀ nípa ọ̀rọ̀ nǹkan kíkọ́ ti mí o. Fi ọ̀rọ̀ nǹkan kíkọ́ tọ̀sán bí ilẹ̀ o. Bó ṣe rí gan-an nìyẹn. Àfi tí ò bá wù mí kọ ló kù. Bó ṣe wá rí nìyí, mo wá fún ṣéwù lájẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n tún wá rẹ́rìn. Ẹnu wọn mo ti wá kọ́ gbọ́n tó ń jẹ́ tè ìsírùlẹ̀ àyà àti rí. Bàbá lọ́kọ́ pé owó ní tè ìsírùlẹ̀ àyà àti lójú òní. Wọ́n wá rẹ́rìn jọ́nà wá ní á. Tè ìsírùlẹ̀ àyà àti náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kí ni ìtumọ̀ rẹ̀ yìí tó máyé rọrùn? Wọ́n ní gbogbo ọ̀gbẹ́dẹ̀ máa rí náà. Ṣé o mọ̀ pé rọ̀rọ̀ yọ lọ́ọ̀ ní awáyé lónìí lójú ṣéwù ni? Bó ṣe rí nìyẹn o, kò sí yíyọ kúrò kò sí sáfikún bẹ́ẹ̀. Bó ṣe rí gan nìyẹn. Ìtorí ẹ̀ gbogbo onímọ̀ sọ pé mo ní Mabu Foundation kì í ṣe èmi ló ṣe wà lókè. Ó ti wà lókè lọ́wọ́. Àwọn bàbá yẹn wọ́n ti gbé sókè látàná. Bó bá sì wo tíra tí mo mú fún tí ó ń ṣe òǹjọ náà àti ti 98 tó jẹ́ àkọ́kọ́ àti ògbó ẹ̀. Ọ̀rẹ́ pẹ́ gbàgbọ́ yẹn bẹ̀rẹ̀ ìjọta kọ́ lọ́ọ̀sì mọ́tòsí bàyáàni. Ṣé o wá sọ ọjọ́ náà pé èmi Muhammadu Awali mo gbọ́jà alẹ́ mò ń tà yín máa wẹ̀ tí ò ní ra ní ọ̀sán. Bí ṣé o ṣe wí jọ náà ni? Bí àbá ṣe wí nìyẹn o. Àbá lè mi Muhammadu Awali mo gbọ́jà alẹ́ mò ń tà. Yín máa wò wọ́n tó ní ra nínú ọjà tí mo gbé ilẹ̀. Kí dẹ̀ ló ń tàǹjọ́ náà mo jẹ́ Subayani tí mo. Wọ́n yẹ láàbù dáadáa. Ló ń tàǹjọ́ náà. Torí báyìí ọ̀pọ̀ ẹni àwọn ṣe fi tàbí ọmọ bá ṣe wá ní ẹgbẹ́ lọ́tàrà. Ṣé wá ní gbogbo àyàtà tẹ̀lé wọn? Bàbá ní gbogbo àdá tẹ̀lé wọn dáa ní gbogbo ọ̀rọ̀ àlúùlù wọ̀nyí. Oríṣiríṣi ọ̀rọ̀ tó bá gbọ́ kọ́lá àti ìrọ́dọ̀. Gbogbo ọ̀rọ̀ tá a bá gbọ́ kọ́lá gbé lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí tá a bá yé dé o. A máa gbọ́rọ̀ púpọ̀. A máa gbọ́rọ̀ púpọ̀ ń bá wọn àbí tí máa ṣe bákabáka bá bá gbọ́. Wọ́n lè bọ́ ṣọ́ lẹ̀ bẹ́ẹ̀. Tó bá ṣe ju ìbọn ṣe lọ bẹ́ẹ̀. Ó lè jà.